pẹ̀lú bó ti jẹ́ pé iṣẹ́ tá a fi rán gbé oní kó dáró, èyí tá a fi rán lùkò òun náà ni kókó sùn, èyí tá a fi rán lékèlékè oní kó ṣe bẹ́ẹ̀ kó ṣiṣẹ́ lórí ṣẹ́ṣẹ́ fún, èyí tá a fi rán wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 tá a jọ wà yìí òun náà ni ká lọ kábọ̀ ká sì mú ròyìn wá fún ìtẹ́jẹ́ olólùfẹ́ wa bí ìkàbá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ebojú tẹ fún ọ̀wọ́ ojú lónìí fún etí tẹ̀sí fi ń gbọ́ mi etí lónìí di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún tàsìkò yìí òun náà tún ni ọmọ yín olólùfẹ́ yín àyànfẹ́ Elédùmarè ló tún lọ tó túbọ̀ tó tún mú wá ẹ̀já tó wá mọ̀ owó kókó tí ń bẹ́ẹ̀ nù ròyìn o fún tàsìkò yìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Ìjọba àpapọ̀ gbọ́dọ̀ rí àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí orí tó gbé ọrùn orílẹ̀-èdè Nàìjíríà dúró nínú ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Àtíkù ló sọ èyí di mímọ̀. Kí tó pọ̀ lágbọ́n ti ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́, níṣẹ́ ni ìjọba ìpínlẹ̀ Rivers ní àwọn ti ṣe bẹ́ẹ̀ níṣẹ́ ni ìjọba ìpínlẹ̀ Rivers náà ti fọwọ́ sọ̀yà pé ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ní ìfarajìn àwọn. Àti PDP pẹ̀lú Labour Party gbogbo wọn ò lè na Tinubu mọ́lẹ̀ lọ́dún 2027. Ọ̀kan nínú olóyè ẹgbẹ́ òṣèlú APC ló sọ ọ̀rọ̀ yìí sóde. Àkókò sí lọ́dọ̀ mi àyànfẹ́ ẹjẹ́ ń sáré fòfẹ̀rẹ̀ kí n lọ sílùú Àbújá báyìí. Kò dín ní ọ̀daràn 23 tọ́wọ́ ti bà pẹ̀lú àwọn ohun ìjà olóró wọn ká mọ́ wọn lọ́wọ́. Àwọn agbébọn ti jí abilékọ 4 gbé lọ lórí omi ní ìpínlẹ̀ Bayelsa báyìí. Bẹ́ẹ̀ ni àwọn báńdíìtì ya wọ ìpínlẹ̀ Katsina láti ṣọṣẹ́ gẹ́gẹ́ bí ìṣe wọn, ṣùgbọ́n níṣẹ́ náà sáré tẹ̀sẹ̀ wọn ò sì tólẹ̀ látàrí báwọn agbófinró bá ti ṣe bẹ́ẹ̀ tán ya bò wọ́n. Nípa ti báràkì àwọn ọmọ ogun ilẹ̀ yìí èyí tí ó jóná mọ́júmọ́ ní ìpínlẹ̀ Borno, ọ̀gágun Abdulsalam ti sọ̀rọ̀ ó ní ooru tó pọ̀ jù òun ló mú ìjàmbá iná náà wá kì í sì ṣe ìkọlù àwọn Boko Haram. Èyí tí mo fi ṣàkórí ọ̀rọ̀ gan lẹ́hàn lélẹ́yìí níṣẹ́ ni Fúlàní ti jẹ gbèsè báyìí o tí ajé ti wọgbó kàkàtà yóò fi wọgbà àwọn màálùú Fúlàní tí wọn kò dín ní 18 oníwọ̀lọ́rẹ̀ jẹko nínú oko tó ti ṣe bẹ́ẹ̀ fi májèlé sí ní bá kú fínfín ní ìpínlẹ̀ Plateau. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ìjọba àpapọ̀ gbọ́dọ̀ rí àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí orí tó gbé ọrùn dúró nínú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Àtíkù ló sọ èyí di mímọ̀. Pẹ̀lú bóni ṣe jẹ́ ọjọ́ kan tó yà kalẹ̀ ní ọjọ́ tó yà lárọ̀tọ̀ fún àwọn òṣìṣẹ́, níṣe ni oríṣiríṣi ọ̀rọ̀ àti ìwúrí pẹ̀lú ìkíni ló ti ń jáde fáwọn tó jẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bóni ṣe jẹ́ ọjọ́ kan tó jẹ́ ọjọ́ àyájọ́ wọn náà. Níṣẹ́ ni ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 Alhaji Atiku Abubakar ó ti wá fi òun náà léde láti fi kí àwọn òṣìṣẹ́ kú ayẹyẹ ọjọ́ títẹ̀ní tí ń ṣe ọjọ́ wọn nígbà tí ń kọ sójú òpó ayélujára rẹ̀. Ó júwe àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí àwọn ẹni orí tó ń gbé ọrùn ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbé dúró. Ó ní ìjọba orílẹ̀-èdè yìí wọn kò gbọdọ̀ rí àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí ènìyàn kan lásán nínú ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Ó ní kán rí wọn gẹ́gẹ́ bí ẹ́ńjìnì tí ń ṣe bẹ́ẹ̀ wa ọkọ̀ ìtẹ̀síwájú bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní iṣẹ́ takuntakun wọn àti ìfarajìn wọn ó ní ẹ̀mí orílẹ̀-èdè yìí nígbà tí sì ṣe àlàyé wípé kí ìjọba àpapọ̀ kan gbìyànjú láti lè jẹ́ kí ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ náà kó múmú lóòkan àyà wọn. mímọ̀ rírì wọn ó tún ṣe pàtàkì pẹ̀lú bá ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe àyájọ́ lónìí. Ó ní kí wọ́n lo ọjọ́ òní láti fi ṣe ohun mèremère àti ohun mánigbàgbé nínú ayé àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà torí páwọn gangan òní ẹ́ńjìnì tí ń tukọ̀ orílẹ̀-èdè yìí ti fi ní tẹ̀síwájú. Kí n tó kúrò lágbọn títí àwọn òṣìṣẹ́ báyìí, ìjọba ìpínlẹ̀ Rivers náà ti fọwọ́ sọ̀yà pé ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ní ìfarajìn àwọn o. Pẹ̀lú bí ẹni tó jẹ́ alákòóso ní ìpínlẹ̀ Rivers ìyẹn Vice Admiral Ibok Ete Ibasi bó ṣe ṣe bẹ́ẹ̀ bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́ni tó sì ṣe bẹ́ẹ̀ bá gbogbo àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Rivers sọ̀rọ̀. Ó máa ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa akitiyan wọn àti ìfọwọ́mú àwọn òṣìṣẹ́ ní ọ̀nà tó tọ́ àtèyí tí ó dára jùlọ. Nígbà tí Ibok Ete Ibasi ti ń ṣe àlàyé ọwọ́ àti ojú tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ lọ́ fi mọ́ àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Rivers ó júwe wọn gẹ́gẹ́ bí ènìyàn tí wọn kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ láàkì, bẹ́ẹ̀ ni wọn ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ ní ohun kan tí wọn ò ní
ohun kan tí kò ní tẹ́ wọn lọ́rùn pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ farajìn fún ìjọba ìpínlẹ̀ Rivers. Ó ka oríṣiríṣi àwọn akitiyan àti àṣeyọrí èyí tí ó ní àwọn ti ṣe nípa àfikún owó oṣù àwọn òṣìṣẹ́. Ó ní àti ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ náà ló tún ní àwọn ti sanwó fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àtàwọn tó ń bẹ lẹ́nu rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó fi mọ́ títí local government ti ṣe ìjọba ìbílẹ̀. Ọ̀rọ̀ pọ̀ tí Ibas tó sọ ní òní lásìkò tó ń ṣe bẹ́ẹ̀ bá àwọn òṣìṣẹ́ tó ń bá wọn yọ̀ lórí àyájọ́ ọjọ́ òṣìṣẹ́ tí wọ́n ń ṣe ní èní ní ṣe àfihàn fídíò rẹ̀ níbi tẹ́ ti gbọ́ oríṣiríṣi àṣeyọrí èyí tí ẹni tó jẹ́ vice admiral alákòóso ní ìpínlẹ̀ Rivers èyí tó ṣe. To say clearly, we recognize your contributions and we are taking steps to ensure your welfare is given the priority it deserves. Let me share some of what we are already doing to support workers. Salaries and pensions are being paid promptly because no one should labor and then be left to suffer. We have approved payments for newly employed staff in the Rivers State University Teaching Hospital and the judiciary. We have resolved salary disputes for medical and healthcare workers in our local government areas and directed they receive their rightful earnings. And we have ensured the minimum wage is paid to all local government employees. In addition, we are addressing some critical challenges that have long affected workers' morale and well-being. First, the contributory pension scheme we know has been a source of concern. With the deadline for transition fast approaching in July 2025, we are reviewing the issue. Àti PDP pẹ̀lú Labour Party gbogbo wọn ò lè na Tinubu mọ́lẹ̀ lọ́dún 2027 o. Ọ̀kan nínú olóyè ẹgbẹ́ òṣèlú APC ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ Director General of the Progressive Institute Lanre Adébáyọ̀ ó mà ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí sóde lásìkò tó ṣe àbẹ̀wò sí ẹni tó jẹ́ igbákejì Senate President ìyún Jibrin Barau ní Àbújá lórí ìkíni tí wọ́n ṣe sí ẹni tó jẹ́ igbákejì Senate President yìí lásìkò náà ó mà ń ṣe àlàyé wípé ipa ribiribi tí Progressive Institute yìí èyí tí ń kó ó mà ṣe bẹ́ẹ̀ làmìlaka gan níbi tó ti ṣe àlàyé pé kókó tí wọ́n dá Progressive Institute yìí náà tí wọ́n fi dá sílẹ̀ kò ṣe nǹkan méjì bí kì í ṣe pé torí àwọn ọ̀dọ́ langba náà bẹ́ẹ̀ náà ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n lè máa kọ́ wọn ní ẹ̀kọ́ tó ní ìkorò lórí bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ wúwà láwùjọ ní pàtàkì jùlọ lágbọn òṣèlú òní gbogbo eléyìí òní ó sì ti ń so èso rere báyìí nígbà tí sì ń ṣe àlàyé wípé ṣẹ̀rẹ́ ẹgbẹ́ òṣèlú PDP àtẹgbẹ́ òṣèlú Labour Party àwọn méjèèjì wọn ò tó ẹni tó lè bá rẹ̀ Bọ́lá Ahmed Tinubu figagbága nínú ètò ìdìbò lọ́dún 2027 torí pé iṣẹ́ takuntakun tí ẹgbẹ́ òṣèlú APC èyí tí ń ṣe yìí kò kéré rárá bẹ́ẹ̀ náà ni ẹ̀ka Progressive Institute yìí àwọn náà ṣe gudugudu méje tí wọ́n ti yàyà mẹ́fà fún àwọn ọ̀dọ́ langba ní inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún èyí tí ó ṣe àfihàn pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe bẹ́ẹ̀ jáwé olúborí nínú ètò ìdìbò tó bá di ọdún 2027 òní tí a kàn tó máa ṣe bẹ́ẹ̀ tẹ̀pẹ̀lẹ́ mọ́ báyìí òní bá sì máa fọn rere ìṣèjọba yìí fún àwọn ènìyàn ní pàtàkì jùlọ àwọn ọ̀dọ́ langba tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé àrùn ojú ni tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe tí kì í ṣe àrùn mú gbogbo wọn náà ni wọ́n rí ohun tó ń lọ ṣùgbọ́n káwọn kan má bàa wá fi owó là wọ́n lọ́nà tí ò tọ́ ìdí pàtàkì rèé tá a fi gbọ́dọ̀ máa ṣe ìlanilọ́yẹ̀ àti ìtanijí fún wọn pé ẹgbẹ́ òṣèlú APC onígbórílẹ̀-èdè Nàìjíríà kalẹ̀ báyìí nínú ọ̀fìn tí wọ́n ti jì sí sẹ́yìn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni igbákejì Senate President ẹnu mi àgò Jibrin Barau òun náà ṣe bẹ́ẹ̀ lù wọ́n lọ́gọ̀ ẹnu ó sì ṣe bẹ́ẹ̀ kí ẹni tó jẹ́ alága fẹ́gbẹ́ òṣèlú APC jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà èyí Abdullahi Umaru Ganduje lórí ọgbọ́n tó lò tó fi ṣe ìṣẹ̀dálẹ̀ Progressive Institute yìí láti lè jẹ́ kí ó máa ṣe àǹfààní fáwọn ọ̀dọ́ inú ẹgbẹ́ òṣèlú APC. Àkókò sí lọ́dọ̀ mi àyànfẹ́ Elédùmarè ẹ̀jẹ̀ ń sáré fòfẹ̀rẹ̀ lọ sílùú Àbújá báyìí ó dín ní ọ̀daràn afurasí 23 tọ́wọ́ ti bà pẹ̀lú àwọn ohun ìjà olóró pẹ́ka mọ́ wọn lọ́wọ́ lórí ilẹ̀ yìí tí ń ṣe Àbújá.
agbègbè tó pè ní Pipeline Market ní Kubwa tí ń ṣe olúlu ilẹ̀ yìí l'Àbújá. Ibẹ̀ ni ọwọ́ ti ṣe bẹ́ẹ̀ bá ènìyàn tí kò dín ní 23 lẹ́yìn tí ìròyìn dé ti ìgbà àwọn agbófinró láti ọ̀dọ̀ àwọn olùgbé agbègbè bẹ́ẹ̀ olùgbé agbègbè náà nínú àlàyé tí wọ́n ṣe wípé àwọn olùgbé agbègbè ọ̀hún ó ní wọn kò ní ìfàyàbalẹ̀ pẹ̀lú ìkọlùkọgba bí à ń jáni lówó gbà à ń jáni ní ìpalọ́wọ́ à sì ń kó ilé ìtajà ẹni tó jẹ́ ti àwọn adigunjalè tó ti ń di lemọ́lemọ́ ní agbègbè pẹ́pẹ́ ní Pipeline Market yìí èyí tó jẹ́ kí àwọn agbófinró náà tí wọ́n pa kìtìmọ́lẹ̀ lọ síbi tí àwọn oníṣẹ́ láabi ọ̀hún tí wọ́n forí mù sí tó fi ń ṣọṣẹ́ nígbà tí wọ́n yóò débẹ̀ ńkọ́ níṣe ni wọ́n ṣe bẹ́ẹ̀ bá àwọn ènìyàn 23 tí wọ́n fi páńpẹ́ òfin mú wọn bẹ́ẹ̀ ni wọ́n bá oríṣiríṣi ohun ìjà olóró bíi ìbọn ìbílẹ̀ tí wọ́n ṣe àti ti ìléwọ́ pistol lórí ìrànràn tó bá ní àkàtà wọn ènìyàn náà wọ́n ti kó wọn lọ sí iléeṣẹ́ ọlọ́pàá báyìí nígbà tí àwọn agbófinró ní ìpínlẹ̀ ní olúlulẹ̀ yìí ti ń ṣe Àbújá tí wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ pé àwọn ti ń ṣe ìwádìí àwọn ẹni tó bá sì ti jẹ̀bi ẹ̀sùn ìdá omi àlàáfíà ìlú rú ilé-ẹjọ́ ni yóò gbà lóǹtẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ò bá mọwọ́ mẹsẹ̀ níṣẹ́ làwọn yóò yọ̀ǹda rẹ̀ tí ó mọ̀ lọlé rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Àwọn agbébọn náà ti ṣe bẹ́ẹ̀ jí abilékọ 4 gbé lórí omi ní ìpínlẹ̀ Bayelsa báyìí lórí omi tí wọ́n pè ní Faropa ní gúúsù ìjọba ìbílẹ̀ Ìjọ oní ìṣẹ̀lẹ̀ náà oní ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bọ́sẹ̀ ní àwọn ọlọ́jà tí wọ́n ti ọjà bọ̀ ní obìnrin tí òǹkà wọn jẹ́ 12 òní wọ́n ṣe bẹ́ẹ̀ dá ọkọ̀ ojú omi wọn tán dá lọ́nà táwọn oníṣẹ́ láabi agbébọn orí omi náà tí wọ́n ṣe bẹ́ẹ̀ kó dúkìá àwọn ènìyàn ọ̀hún ọjà àti owó tí wọ́n pa lọ́jà ọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n sọ dímọ̀ pé lẹ́yìn tán ṣe ilé ìtàn náà tó kó obìnrin 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n kó wọn lọ sí ibi tí wọn kò mọ̀ títí di àkókò tí a fi ń sọ̀rọ̀ yìí àwọn ọlọ́jà náà òní wọ́n darí bọ̀ láti agbègbè tó pè ní Swali Ultra Modern Market ní ìpínlẹ̀ Bayelsa ọ̀hún nínú àlàyé táwọn torí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n ṣe wọ́n ní lójijì ní ọkọ̀ ọ̀hún lọ́kàn déédé kọjú sí ọ̀dọ̀ àwọn ní orí omi tó sì dá wọn dúró lórí omi ọ̀hún ó gba owó àti dúkìá wọn ní ọwọ́ ènìyàn tí wọ́n jẹ́ 12 ọ̀hún lẹ́yìn rẹ̀ náà tó kó àwọn 4 lọ sí inú igbó tí wọn kò mọ̀ báyìí náà ṣe ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ Bayelsa láti tètè bá wọn wá ojútùú ní pàtàkì jùlọ àwọn agbófinró láti ṣe àwárí àwọn ènìyàn ọ̀hún kí wọ́n lè dá wọn padà láyọ̀ àti àlàáfíà sí ilé wọn. Àwọn báńdíìtì náà ṣe bẹ́ẹ̀ ya wọ ìpínlẹ̀ Katsina láti ṣọṣẹ́ gẹ́gẹ́ bí ìṣe wọn o ṣùgbọ́n wọ́n sáré ẹsẹ̀ wọn kò tólẹ̀ látàrí báwọn ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe ya bò wọ́n ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn tí ó ń tẹ̀ wá lọ́wọ́ lágbègbè tápè ní Yanshantina ìjọba ìbílẹ̀ Dosima ní ìpínlẹ̀ Katsina níṣẹ̀lẹ̀ náà ti wáyé lánàá tí ń ṣe 30 oṣù kẹrin ọdún tá a wà nínú ilẹ̀ yìí àlàyé tí wọ́n ṣe ni wípé àwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí báńdíìtì ọ̀hún ó ní wọ́n gun ọ̀kadà tó sì fẹ́ lọ ṣe ìkọlù sáwọn ènìyàn ní agbègbè tápè ní Yanshantina yìí kó tó di wípé àwọn ọlọ́pàá tó ń ṣe pàtírò wọ́n pàdé wọn ní ojú ọ̀nà tájọ rọ̀jò ìbọn fúnra wọn ọwọ́ àwọn ọlọ́pàá ọ̀hún ló dùn àwọn oníṣẹ́ láabi náà lára tó mú wọn bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tó sì gbàgbé ọ̀kadà 3 ọ̀tọ̀ọ̀tọ̀ sílẹ̀ lára ọ̀kadà tí wọ́n gùn láti fi ṣọṣẹ́ wọ́n gbé ọgbẹ́ ọta ìbọn wọ́n gbé wọ inú igbó sálọ bó tilẹ̀ jẹ́ pé àwọn agbófinró náà wọ́n ṣe àlàyé pé àwọn kò tí ì tètè torí pé àwọn sì ń ya lọ sí inú igbó tí wọ́n wọ̀ lọ yìí láti lọ rèé fi páńpẹ́ òfin gbé àwọn oníṣẹ́ láabi ọ̀hún ẹ̀ẹ́nà ti wípé ìpínlẹ̀ Katsina ó ní àwọn oníṣẹ́ láabi náà ti ń ṣọṣẹ́ ní gbogbo ìgbà ṣùgbọ́n èyí tí wọ́n dánwò lánàá òde yìí òun ló rún wọn lọ́wọ́ tí wọn ò sì ní àṣeyọrí tí wọ́n tún fi gbé ọ̀kadà 3 nídìí àwọn oníṣẹ́ láabi ọ̀hún. Nípa ti báràkì àwọn ọmọ ogun ilẹ̀ yìí èyí tó jóná ní ìpínlẹ̀ Borno mọ́júmọ́ ọ̀gágun Abdulsalam ti sọ̀rọ̀ ó ní ooru tó mú àmójù ló mú ìjàmbá iná náà wá tí kì í sì ṣe ti ikọ̀ Boko Haram rárá. Báràkì àwọn agbófinró tó jẹ́ Gíwá báràkì ó ní iná sọ níbẹ̀ mọ́júmọ́ òní lánàá mọ́júmọ́ òní tí ń ṣe ọjọ́ kìíní nínú oṣù karùn-ún èyí tí ìròyìn kan ti kọ́kọ́ jáde pé ikọ̀ Boko Haram olóṣè bẹ́ẹ̀ tó ju àdó olóró sí ibẹ̀ tí ó sì ti ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ṣùgbọ́n nígbà tí ìròyìn yóò máa jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ theatre commander North East Operation Adinkayi enyun Abdulsalam
Abubakar nígbà tí ó ṣe àlàyé lójú móhùnmáwòrán ó láwọn ti ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ó sì ti ṣàfihàn pé kì í ṣe pé ìkọlù àwọn Boko Haram kankan òun ló wáyé bí kì í ṣe ooru àmújù tó mú níbi tí wọ́n kó ohun ìjà olóró sí òun ló sọ bẹ́ẹ̀ òun ló ṣe bẹ́ẹ̀ tó dún gbàmù tó mú kí iná náà kó sọ jíjó di orin oní lásìkò náà adúpẹ́ pé ẹ̀mí ẹnikẹ́ni kò bá lọ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó farapa kan jìnnà sí ìròyìn òfégè wípé ikọ̀ Boko Haram ló ṣe ìkọlù àbí ènìyàn kankan ó pàdánù ẹ̀mí rẹ̀ fídíò rẹ̀ ń bẹ́ẹ̀ bì yín mú wá níparí ìròyìn ni. lórí àkòrí ìròyìn wa gangan fún ti àsìkò yìí níṣe ni Fúlàní mà tó ti ṣe bẹ́ẹ̀ tán ti já sínú gbèsè ńlá kan báyìí o kàkàtàjẹ Fúlàní ò fi búgbàjẹ níṣẹ́lájẹ rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó sáré wọ̀gbó màálù 18 òní wọ́n ṣe bẹ́ẹ̀ jẹ májèlé nínú oko olóko ní ìpínlẹ̀ Plateau gbogbo wọn náà sì kó fínfín abúlé tó pè ní Viweli ìjọba ìbílẹ̀ Riyom ní ìpínlẹ̀ Plateau ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní nǹkan dédé aago 12 ọ̀sán ní ọgbọ̀n ọjọ́ oṣù kẹrin ọdún 2025 nínú àlàyé tí wọ́n ṣe pé Fúlàní tó ní àwọn màálù ọ̀hún tó fi orúkọ rẹ̀ ní Danazumi Haruna ó ṣe bẹ́ẹ̀ dá màálù lọ sí inú pápá àgbẹ̀ kan tí wọ́n dáko síbẹ̀ sí ìyàlẹ́nu rẹ̀ bí àwọn màálù ọ̀hún bí wọ́n ṣe jẹ oko náà ó ní gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní gbólulẹ̀ tí márùn-ún sì kú láì bẹ̀sùgbẹ̀gbà nínú àwọn 18 ọ̀hún kójúmọ́ rí bí gbogbo ara lóògùn rẹ̀ náà bá tètè yọ ọ̀bẹ tó sì bẹ̀rẹ̀ sí ní du àwọn màálù tó kù látàrí kọ́mọ̀ bá kúkú gífà mọ́ wọn lọ́wọ́ 18 ó ní òǹkà àwọn màálù tó jẹ májèlé ọ̀hún ó ní ó jẹ́ ẹ̀rẹ̀ sí wípé ènìkọ́ ànákọ́ ó ní àwọn màálù Fúlàní náà ti ń jẹ májèlé ní inú oko níbi tí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tó ti ń ṣe bẹ́ẹ̀ lu àwọn àgbẹ̀ tó ń gbé ìgbésẹ̀ ọ̀hún tó ti ń lù wọ́n lọ́gọ̀ ẹnu lórí wípé wọ́n ń ṣe ìtótọ́ lásìkò yìí pẹ̀lú báwọn Fúlàní bá ṣe ń fi màálù jẹ gbogbo oko wọn pẹ̀lú wàhálà tí wọ́n ti sì sẹ́yìn wọn nílé yóò mọ̀ kó àwọn Fúlàní náà ní ẹ̀kọ́ wípé àwọn náà lọ dáko tiwọn tán bá fẹ́ kí màálù wọn kán máa jẹ oko wọn ò sì ní máa fi màálù wọn jẹ oko olóko ní orílẹ̀-èdè Nàìjíríà mọ́ bí ìjọba ò bá rí kankan ṣe sí àwa náà á mọ̀ gbàrà wálẹ̀ orin tí àwọn ènìyàn ń kọ ní ojú òpó ayélujára ní èyí tí ìròyìn yìí tó jáde tán. dídùn kọ́pọ̀ ṣókí òun náà ní ọbẹ̀ oge mọ̀dẹ́mọ̀gẹ́ ìfilẹ̀ kọjá ìpín ìpéjúrí oníyẹn iṣẹ́ ọlọ́bẹ̀ ṣẹ̀yìn tẹ́ bá mi jẹ́ ẹ̀kú àìbínú títí di ìgbà títún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì àròlé bàbá 1010 TV tí ó tá a jọ wà yìí èmi ní màá wà o ẹ̀yin náà nísìnyí máa bá ẹ gbìyànjú kẹ́ bá wa ṣí àwọn ìròyìn yìí Elédùmarè yóò wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa fídíò kọ̀mándà tó sọ̀rọ̀ ní ṣàfihàn rẹ̀ fún wa báyìí. Esteemed members of the Fourth Realm of Estate, ladies and gentlemen, I am Major General A.E. Abubakar, the Theatre Commander, Joint Task Force Northeast Operation Hadinkai. At approximately 23:30 hours on April 30th this year, a significant explosion occurred at one of our ammunition storage facilities situated within Giwa Barracks. These incidents caused widespread panic among the local populace. The explosion was due to the intense heat currently prevailing in Borno as well as other regions of the country, which had a direct impact on our storage facility. Fortunately, the situation was swiftly brought under control through the collaborative efforts of military firefighters, the Federal Fire Service, as well as the Borno State Fire Service Departments and various firefighting vehicles from security agencies. Civilians in the immediate vicinity were also relocated to prevent any harm to the public. Furthermore, the Air Component Command Operation Hadinkai and the Nigerian Army Unmanned Aerial Vehicle Command conducted aerial surveillance over the incident scene and the surrounding areas of Maiduguri metropolis. These allowed them to determine the extent of the explosion and guide rescue efforts. Additionally, troops from Operation Hadinkai were strategically deployed to prevent any potential misuse of the situation by criminals and to safeguard law-abiding citizens. The Chief Executive Officer of the state was immediately informed, and all established protocols in emergencies like this strictly adhered to. Going forward,
We will be conducting a comprehensive review of all storage facilities in order to mitigate the effects of the current high temperatures being experienced. It is instructive to also state that no lives were lost nor injuries reported. Operation Hardin Kai remains a people-centric operation with the primary focus of protecting the lives and property of our dear citizens. I thank you for your patience.